tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa mo kí yín o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi níbikíbi tí ẹ bá ti láǹfààní àti máa gbọ́ wa pé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní fọ́. Wọ́n á ní Yorùbá máa dáṣà pọ́lọ́ má jẹ́ àṣẹ ìsìn àwọ̀rò kò ń ṣe bíi ti Sàǹbéwà yìí o kì í ṣe bíi ti Dúpẹ́ Onítìrí rárá torí nígbà tí Dúpẹ́ Onítìrí wá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ó gbá tó sáré fi bọ́dì tì ń gbé wọn lọ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn owó tó jẹ́ kó fi jẹ́ nǹkan wọ́n tún sáré kó lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ò at the end wọn ò rí nǹkan kan báyìí pàtó rí sọ. ẹ wo gbèsè dé tẹ́ ò bá mọ̀ gbèsè ti dé o kódà wàhálà ti wọ̀lú báyìí ó wá kú bí tá a fẹ́ sá wọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wàhálà ti wọ̀lú o gbogbo ọmọ Yorùbá ó kú bí tá a fẹ́ sá wọ̀ nítorí Yorùbá máa sọ pé ẹni a wí fún ọ̀bàjẹ́ ó gbọ́ bó dẹ̀ ṣe wà yẹn tí gbogbo wa ò bá gbàgbé mo mọ̀ wípé ìgbà tí Dúpẹ́ Onítìrí máa dé ṣé mo bó ṣe mú wọn ní ìran ló fi mú wọn tó ní àwọn ti lọ sórí òkè wọ́n ti fi hàn àwọn wípé obìnrin ló máa gba Yorùbá nation fún wọn ẹ wo ohun tó fi mú wọn ọ̀pọ̀lọpọ̀ ló kówó tó ń gbọ̀n tẹ̀lé Dúpẹ́ Onítìrí nígbà yẹn tí gbogbo wọn wò pé wọ́n ti rọ́lọ́run wọ́n ti rólùgbàlà láì mọ̀ pé níbo tẹ̀ òfútù fẹ́ tẹ̀ ní àṣà tí ò ní kan ń nú lásán ni tó túmọ̀ sí wípé kò jẹ́ nǹkankan àgbà lásán ni tí ò lóminú gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹ̀ ló fi kíní yẹn gbà táwọn ilé mi gan sáré tẹ̀lé Dúpẹ́ Onítìrí ni òun ni mẹ̀sáyà fún Yorùbá nation ojú wọn ti bó tẹ bá dẹ̀ ní ká rántí dáadáa ẹ jẹ́ ká mú padà sígbà ìwáṣẹ̀ ṣe rí àwọn ìran wọn tí wọ́n ti ní nípa Yorùbá nation yìí àwọn ìran kun bẹ́ẹ̀ ti ń ṣe tẹ́ ẹ bá gbàgbé nígbà ayé Tinubu nígbà tí Wòlíì Násírì give vision kan tó give ìran kan tó ní gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nation gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá nation ẹ lọ dira nítorí wípé arábìnrin kan ṣì ń bọ̀ tó máa pe rẹ̀ ní mẹ̀sáyà nu yín láì mọ̀ pé ó ń bọ̀ wá dàárín yín rú ni tó ti sọ ìran yẹn sílẹ̀ tẹ́lẹ̀. Kódà Wòlíì Násírì fi gbogbo ẹ̀ ó fi àwọn àpèjúwe ńláńlá sí i bóyá tí ẹ lè jẹ́ kí gbogbo àwa ọmọ Yorùbá ronú oníṣẹ́ arábìnrin tó ń bọ̀ yìí kò ń ṣènìyàn lásán abara méjì ní inú ìrókò ló ti ń jáde bọ̀ ó fi jẹ́ kó yé wa pé kò ń ṣènìyàn lásán o inú ìrókò ni ó ti ń jáde bọ̀ ìyẹn ní àti pẹ́lẹ́ kejì tó tún wá ń bẹ̀ ó jẹ́ kó yé wa pé òun àtàwọn ẹmẹ̀wà ẹ̀ òun àti àwọn ìjàlọ ẹmẹ̀wà ẹ̀ ni wọ́n jọ ń kóra wọn bọ̀ ẹ̀ múra rí àbí Wòlíì Násírì ò ṣàbá wa ṣe Yorùbá nation ṣùgbọ́n ó sọ nǹkan tí Ọlọ́run fún yàn gẹ́lẹ́ ṣé kò ti wá kó àwọn ìjàlọ èèyàn wọlé báyìí náà ṣé Onítìrí ò ti balẹ̀ ẹ wá mọ́pá bá ń bá rí bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tásìkò náà máa tó ń kọ́ gbogbo wa ti gbàgbé àti gbójú a ò mọ̀ pé ara Dúpẹ́ Onítìrí ni ìran náà máa ti ṣe ìgbà tó máa wọlé náà kọ́ gbogbo àwọn medias pátápátá ni ó pick ni ó lò wọ́n patì lẹ́yọ kọ̀ọ̀kan ló ṣe wọ́n ní omi òjò ló lò wọ́n lálò patì tó fi wọ́n lẹ̀ ṣùgbọ́n a ò tún ronú o ṣe mọ̀ pé a ò ronú gbà yẹn à ń ṣe wípé àìrọ́ ni gbogbo àwọn èèyàn wò pé wọ́n fẹ́ parọ́ mọ́ ni wọ́n fẹ́ blackmail ẹni ṣùgbọ́n sì ó ti gbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ Dúpẹ́ Onítìrí ti lo gbogbo most àwọn mídíà tán ṣùgbọ́n gbogbo ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti kó sí lọ́wọ́ Queen Bee náà kó sí lọ́wọ́ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ Ìjìnlẹ̀ náà kó sí lọ́wọ́ àwọn bẹ́ẹ̀ lọ ni wọ́n ti kó sí lọ́wọ́ ṣùgbọ́n pabambari ibẹ̀ ni pé kò sí bó ṣe lè kó sí lọ́wọ́ tó kò sí bó ṣe lè lò wọ́n tó ó ní ohun tó máa fi ń di bẹ́ẹ̀ ni ó ń yà yín lẹ́nu ó ní ohun tó máa fi ń di tẹ́ ẹ bá pè orí kọ̀ọ̀kan wọn wípé ẹnu ìgbà táwọn àti Dúpẹ́ jọ wà kí ló fi di a lot of them ló máa ṣe ìtọ́kọ̀kú mọ́ lórí ni àbí bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n wọn ò tètè lájú náà igi ti dé ẹyẹ ti fò ṣẹ́rí èèyàn kúkúrú ẹ fura sí wọn Sàǹbé ni wọn o òun lọ̀rọ̀ Dúpẹ́ Onítìrí ẹ wo bó ṣe wá
bó dẹ̀ ṣe ó dẹ̀ ra àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn níyè débi pé wọ́n ti gbàgbé ìran tí wòlíì Násírì sọ tó wá padà wá di ìran tó wá ṣẹ mọ́ wa lára. Wọ́n ti gbàgbé Yorùbá nation la fẹ́. Ẹ wo òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi. Yorùbá nation ló lè ṣe bẹ́ẹ̀ ni o. Olóyè Adéyẹmọ Sunday Igboho Òòṣà òun ni olórí tí gbogbo wa mọ̀. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́. Bàbá wa Adébánjí Professor Banji Akintoye àwọn ni olórí tí gbogbo wa mọ̀. Bẹ́ẹ̀ ni o. Wọ́n ní Dúpẹ́ Onítìrí 419 ayé àtọ̀run ni. Kódà olè ní olè. Yorùbá nation no going back. Yorùbá nation la fẹ́ ní kíákíá. Bẹ́ẹ̀ ni ọmọ Adéyẹmọ Òòṣà. Bẹ́ẹ̀ ni o Òòṣà búburú kan kò ní ṣubú lù yín o. Ẹ máa pẹ́ láyé fún wa. Àádẹ́jọ dé ilẹ̀ lérí Yorùbá nation ni o. Igboho Òòṣà wàá wà láyé wàá wà láàyè ojú ẹ̀mí ẹni Yorùbá nation ó ti wá sí ìmúṣẹ. Up Igboho bàbá. Bákan náà bàbá wa Akintoye àkíyín dáadáa ikú ò ní pa yín. Yorùbá nation ló lè ṣe. No going back. Orílẹ̀-èdè Yorùbá òun la fẹ́. Ìbùkún ni fún orílẹ̀-èdè mi o. Bẹ́ẹ̀ ni Odùduwà á gbè wá o. Kò ní gbé ọ̀dàlẹ̀ láṣẹ Èdùà. Ààbò Ọlọ́run á máa dájú lórí gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá àtàtà. Ọlọ́run yóò máa jà fún wa o. Yorùbá nation ló lè ṣe é. Bẹ́ẹ̀ ni òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o. Bẹ́ẹ̀ ni mo bá yín dúpẹ́ o wípé July 1st 2021 bàbá ọjọ́ mánigbàgbé ni ṣùgbọ́n Ọlọ́run tó ti kó yín yọ. Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o. Gbogbo wọn ti tẹ́ báyìí. Gbogbo àwọn tó wà lẹ́yìn Onítìrí ti tẹ́. Ohun tó wá ṣe funny thing jù ni pé ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti sọ̀rọ̀ sí ọmọ Adéyẹmọ lórí Yorùbá nation yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti sọ̀rọ̀ sí olóyè Sunday Igboho ni wọ́n ti sọ̀rọ̀ sí bàbá wa Professor Banji Akintoye lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí. Ìbéèrè tèmi wá ni pé ṣé ẹ padà wá fẹnu yín gbolẹ̀ pẹ̀lú gbogbo bí àwọn ènìyàn ṣe ń gbìyànjú tó láti rí pé orílẹ̀-èdè Yorùbá bọ́ sí. Àwọn eléyìí ò jà sípò wọn ò jà sí òkìkí nítorí Ọlọ́run ti gbé wọn débẹ̀ already. Ẹ wo Yorùbá nation ló lè ṣe. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wọ́n lógún. Bẹ́ẹ̀ ni alálẹ̀ á dojú ìjà kan àwọn ẹni bí lágbára Ọlọ́run wọ́n máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni o. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. A ó máa bẹ ọ̀bẹ ẹni bẹ ṣu àtẹ́lẹsẹ̀ á sì máa bẹ̀nà. Gbogbo ẹni tó bá láwọn ní dé òun láwọn ní délé bá la fi sọ pé ó dàbọ̀.